mo sọ fọ́lọ́run pé ìwọ̀n bá ń tẹ́ wá ń ṣe inú òṣèlú níjọba àbílẹ̀ Akínyẹlé níbo ẹ ti ń rówó ẹ̀. ṣe rí dáadáa tẹ́ ń wò yẹn kò dìgbà tá a bá kọ̀ọ̀rùn ẹlòmíì gan ọ̀rọ̀ lásán ló fẹ́ advice lásán ló fẹ́ motivation lásán ló fẹ́ kó kàn sọ fún kó kàn guide lásán ló fẹ́ ẹlòmíì owó ni tiẹ̀ ẹlòmíì kó kàn bá pè èèyàn ni pé ẹjọ́ èèyàn mi yìí ó nídìí nǹkan báyìí ìjọba mi ṣe fún un ṣe rí nǹkan nínú òṣèlú nǹkan tí mo rí nínú àwọn olóṣèlú ní ni pé ẹlòmíì tó bá ti lágbára àbí tó bá ti lọ́lá ọmọ gbàgbé pé àwọn èèyàn wọn ẹlòmíì kì í ṣowó púpọ̀ àwọn nǹkan tẹ́ fi sànú ẹlòmíì tí ó fi sórí láyé rẹ̀ ó lè jẹ́ pé nǹkan kékeré lẹ́ẹ̀kan ṣe fún un bọ̀ wọ́n ní pé kò fàyè lẹ̀ kó mọ̀ pé service ló fẹ́ ṣe ó fẹ́ rẹ́ńdà ara rẹ̀ fún public ni. ok ẹ̀yin èèyàn ẹ láǹfààní àti pè wá kẹ́ bá wa pẹ̀ kẹlu nǹkan tí a jọ ń gbé yẹ̀wò lórí ètò fún tèmi ó túmọ̀ sí wípé bàbá wò dáadáa òṣèlú ti fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn o òye ẹ̀sẹ̀ tó ń bọ̀ ní ìsìn báyìí lágbára Ọlọ́run campaign ó ti máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ lábẹ́nu 0901 50943 0901 tàbí 0704 7943. hello. hello sir ẹ káàárọ̀ sir. ẹ kú ojúmọ́ sá o. ẹ kú ojúmọ́ sá o ẹ káàárọ̀. Ṣẹ́gun Bímbọ́ ló ń pè láti ọ̀rẹ́ méjì. Ṣẹ́gun Bímbọ́ láti ọ̀rẹ́ méjì. bẹ́ẹ̀ni sà. ẹ ṣẹ́gun sàlàgbà Ṣẹ́gun Bímbọ́. tẹ̀mí kọ́kọ́ fi fóònù kan pè ṣùgbọ́n kò tú dáadáa ni mo fi kọ́ tẹ̀ mo wá fi tẹ́kọ̀ọ́ nọ́mbà yín. ẹ ṣẹ́gun sà. nǹkan tí mo ní kí n sọ fún yín ni pé èmi ní Ṣẹ́gun tí àwọn èèyàn máa ń sọ pé owó àbí pé bóyá Hausa àbí Igbo àbí Yorùbá àgbà kan ìyẹn bẹ́ẹ̀ mo wá rí i pé nínú pósítà tí mo rí àti billboard tí mo rí lọ́nà ilé márùn-ún láti máa lọ sí Ìwó road orí Àkànbí ń bẹ̀ gọ́ọ̀nà tó ń bọ̀ incumbent gọ́ọ̀nà tó ń bọ̀ tí wọ́n fẹ́ ṣe ní fún APM mo lè rí i pé ṣèyínà gọ́ọ̀nà Ṣèyí Mákindé mo yà fọ́tò pẹ̀lú ara wọn mo lè rí ojú ẹni tó ń bọ̀ yẹn gọ́ọ̀nà yẹn pé fámìlì wa ni tó ti yẹ yín. èmi wọ́n dẹ̀ wọ́n sọ pé owó ni mí mo ti rí lójú gọ́ọ̀nà mi tó bá àwọn Haúsá gan àtàbáwọn èèyàn lóríṣiríṣi ládùúgbò mo ti rí confam pé fámìlì wa ni tó ti yẹ yín. Ṣèyí Mákindé gan tí wọ́n ní kó fún mi lọ́wọ́ láti join ó ní bó ṣe ń ṣe èmi ò tẹ̀lé tí owó Ṣèyí Mákindé gan ara wọn ni so èmi náà pé wọ́n ṣèlú dáadáa ṣá APM wọ́n ṣèlú dáadáa ó mọ̀ tó ti yẹ yín. ọ̀dà mo ti rò pé ẹ fẹ́ kí abayín lọ mú yín bá fámìlì yín ni àwọn gbẹ̀sẹ̀ tí mo ra yóò ti dá abáhùn fúra Ṣẹ́gun. àwọn olóòtú lè mi fẹ́ sọ̀rọ̀ fún ẹ̀yin olóòtú atọ́kùn mo fẹ́ sọ̀rọ̀ fún mo fẹ́ kẹ́ ẹ mọ bó ṣe ń lọ so wọ́n ń dọ́gbọ́n gidi gan. ọ̀dà ẹ ṣeun alàgbà Ṣẹ́gun Bímbọ́ campaign sá ti bẹ̀rẹ̀ sá ẹ mọ̀ dá wà láti lọ́rùn kó ló ń sàánú wa. hello sà ẹ káàárọ̀ sà. ẹ kú ojúmọ́ sà ẹ bá ń ṣe ṣókíṣókí ẹ sà. kò sí ẹtí náà mo fẹ́ sọ ní gómìnà tó ti jẹ ní Ọ̀yọ́ ṣe bíi nọ́mbà 1 ní Ṣèyí Mákindé. ọ̀dà ìjọ wa ṣe náà lọ́wọ́ dá wà lọ́kàn ọdún pẹ̀lú fáfúlà yẹn. akọ́sì pátápátá àwọn tó kú àwọn tó kí èèwọ̀n yìí ní gómìnà Ṣèyí Mákindé tó bá dọ́gbọ́n sí kó tó lè pé agbórí gbogbo àdúgbò wa yẹn PDP náà láti títí títí máa ṣe débi kó máa lọ o. wọn bá wọn sọ̀rọ̀ fún ọjọ́ wọn ràn wá lọ́wọ́ lórí ìbẹ̀rẹ̀ dáadáa wọn lọ àdéhùn. ọ̀dà gómìnà elétí gbàròyìn ni wọ́n wo nǹkan tí yóò tẹ̀ wá lọ́rùn. hello ó tún já. hello ẹ kú ètò. ètò níyẹn orúkọ yín láti bẹ̀rẹ̀ ti pè wá yìí. Adéọmọ Adé ló ń pè láti ológun ẹ̀rọ. ẹ ṣeun gbọ́ sà. ṣe rí máà tó wà bẹ́ẹ̀ mo láìkí wọn náà tó lóṣèlú náà ṣe ṣùgbọ́n ṣe rí kò sẹ́ni tẹ́ ẹ máa nà tó bá ń sunkún tẹ̀tù ní kó dájẹ́ kájẹ́dá nínú ẹ̀rọ. ẹ jẹ́ àgbàgbé nǹkan kan Ṣèyí Mákindé gómìnà ṣe dáadáa ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó fi parí ẹ̀yàn kù díẹ̀ káàtó. ó kù díẹ̀ káàtó mi ò ṣe olóṣèlú ṣùgbọ́n tí n bá jẹ́ ẹni tó súnmọ́ olóṣèlú ìtọ́jà mi àwùjọ ẹ jẹ́ ká fi tọ̀sán jẹ́ ká fi ṣàríkọ́gbọ́n sí. àṣebọ Adeleke òun ló gbé lékè because máa yẹn rí threatening gan. even ìbò yẹn kù bí ọjọ́ mélòó mi fúnra mi ń pìtì pé tán bá dà because I'm from Ọ̀ṣun state pé tán bá daṣẹ́ máa ẹ̀rú báwọn lọ́sùn ṣe fẹ́ rí. àṣọ yìí pé Ṣèyí Mákindé ò dáa gbogbo infrastructure tí Adeleke ṣe lọ́sùn state and from Iléṣà kò síbi kankan tó ti pààyàn lẹ́kún. kò sí ṣe
gọ́fìnà yẹn ṣe gẹ́gẹ́ bíi pé ilé ibi tí mo ti wá ayé ò gbọ́dọ̀ sùn gbọ́ báwọn yẹn ṣe sọ pé ó ń dùn wọn kan yẹn happiest governor or leaders tó bá ń ṣe bẹ́ẹ̀ yẹn inú ẹ̀ ń dùn ní tó dẹ̀ ń ṣe yẹn bí inú ẹ̀ ọlọ́run ṣe dálé ayé ẹ̀ yẹn ṣẹ́rí gómìnà Ṣèyí Mákindé wọ́n bẹ̀rẹ̀ dáadáa bọ̀ tíbi tí wọ́n parí ẹ̀ sí yẹn ó kù díẹ̀ káàtó ní ẹ má ṣe infrastructure à ń wo documentary Canada à ń wo ti Germany ibi tí sakula wà ń bẹ̀ ó wà lẹ́nu ọ̀nà ilé ẹlòmíì náà tí ò dẹ̀ ní wọn lára mọ́tò ìyá lọ́ba wọn bẹ̀ ayé ti lajú gan bọ̀ tí wọ́n ṣe yẹn ìfẹ́ inú mi ni mo fẹ́ ṣe ẹ bá mo ní sókísà a lot of people ló ti kú ṣe rí ẹni tó wá ń gbé bọ̀ táwọn gbé dání yẹn ẹ bá wa mo ní sókísà òun náà là ń sọ ẹni tó náà ń gbé bọ̀ yẹn ni kò ń wá wo pé drawing board wo lèmi fẹ́ lò láti tu ara Ọ̀yọ́ lójú so that is everything. ẹ ṣeun adúpẹ́ gan sir thank you sir. all right yes sir. okay. hello. Hello. ẹ kú ojúmọ́ sà ẹ kú ojúmọ́ mà. Yes sir, ẹ kú ètò. ètò nìyẹn mà. Yes sir. orúkọ yín láti bo lẹ ti pè wá yìí. Orúkọ mi Olúwadámilọ́lá mo pè láti Bódìjà. láti Bódìjà ńlẹ̀ Ìbàdàn. Yorùbá ní bọ́mọ ẹni bá da ẹja wí. Nítòótọ́ gómìnà Mákindé Ọ̀yọ́ State ó ń gbìyànjú. bẹ́ẹ̀ ni o wọ́n gbìyànjú gan. ẹni máa wò gbàmí máa jókòó máa wò. àwọn pé ká níbi tí màmí yìí ṣe dé. fẹ́ fáwọn ìjọba tó wà lẹ́yìn ìtẹ́lẹ̀ ṣe dé bẹ́ẹ̀ ni. a ti ṣe ju síwájú ju bó ṣe pẹ̀lú lọ. àmì nǹkan tó ṣẹlẹ̀ lọ́sùn State yẹn ayé náà ní fún gbogbo wa. particularly fún àwọn politicians sọ pé àwọn lè máa bá vote. ayé náà ní ẹ máa kówó wá àwọn aráàlú náà ní tó fẹ́ dìbò fún. continuity la believe in. ẹni tó máa ní àánú wa lójú tí ò ní kówó wa sápò tí ò ní máa sáfún wa. wọ́n á fìgbà kan lọ́yọ̀ọ́ State kò kí ń fẹ́ ní onídò kì í fẹ́ gbélé fún àwọn primary school teachers. but nísìnyí the rest is the case àwọn onílé gan àwọn tó nílé gan lọ́yọ̀ọ́ State tí wọ́n ti dolówó. bẹ́ẹ̀ni gbọ̀nsán mo ní táwọn ń rí. bẹ́ẹ̀ni yẹ́lì lórí ilé. irú ìjọba tá à ń fẹ́. ẹ bá a mú ní sókí mà. hello. ẹ bá a mú ní sókí mà. all right sir ẹ ṣeun adúpẹ́ gomba Yorùbá ní adónídùnmọ́ ní kọ̀lọ̀kọ̀lọ̀ tó pẹ́ di ẹni tí ò gbé lọ ṣàn pé òkú tó pakù èèyàn ò rí fi pata ṣùgbọ́n tí wọ́n mọ̀ dùn yàn pé ẹdí ẹ̀ yìí ń dẹ̀ fẹ́ pa bẹ́ẹ̀ mo fẹ́ tà láti fi sanwó skul ọmọ ni o adónídùnmọ́ ní ọ̀rọ̀ ìṣèjọba lórílẹ̀‐èdè yìí yóò mọ̀ dùn máwọn kan yóò tún mọ̀ dùn àwọn kan kọ́ lọ ṣàánú wa. ṣé ẹ rí i pé tá a bá. hello. hello. yes ma yes sir. ẹ pẹ̀lẹ́. yes orúkọ yín láti bọ̀lẹ́ ti pè wá yìí. orúkọ mi ní Afọlábí Emmanuel láti Ìyànà church. yes sir. arákùnrin tẹ́ẹ̀kì síbẹ̀ ó gbìyànjú ní ìbéèrè àti ọ̀rọ̀ tó ń sọ. ṣùgbọ́n ipa wo gan tọkàntọkàn ló kọ sí APM lọ́wọ́lọ́wọ́ àti Ṣèyí Mákindé. ìkejì ọ̀rọ̀ mi ni wípé tibitire la dálé ayé tó wáyé pé ọ̀rọ̀ sákúlà ní Ṣèyí fẹ́ fi ṣe Ọ̀yọ́ State kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé Ṣèyí gbìyànjú iṣẹ́ tó ń ṣe yẹn èyí ni ọ̀la ni yóò sì wà títí láéláé náà yẹn ó yẹ ká consider bẹ́ẹ̀ ìmọ̀ràn mi fún Ṣèyí ni wípé kó gbìyànjú kó dùn gbogbo àwọn tí ọ̀rọ̀ yìí kàn kó dùn wọ́n nú kọ́ kí everybody ó wà settled tó ọkàn wọn ó balẹ̀ níbẹ̀ nìkan mo lérò pé ó ti lè dàbí pé ó ti ṣẹ̀wọ́n lọ́yọ̀ọ́ sí ẹ ṣeun sà ẹ jọ̀wọ́ Ṣèyí gbìyànjú láti dùn wọ́n nú láti settle everybody Olúwa ràn ọ́ lọ́wọ́ o àṣẹ o ó tẹ̀síwájú ẹ ṣe nípa wo lọ́kùnrin yẹn ní ọkọ̀ gẹ́gẹ́ bí ìbéèrè mi kò sọ fún wa. ọ̀dà ìbéèrè ó ti jáde báyìí ẹ sì sáré dáhùn rẹ̀ pápápá wọ́n ní ìhà wo lẹ kọ sí ẹgbẹ́ APM àti pé báwo gẹ́lẹ́ ti jẹ́ sí ẹnjìnìà Ṣèyí Mákindé tẹ́ ẹ fi bẹ̀rẹ̀ sí gbèjà àwọn tó báyìí táwọn pé táwọn aráàlú bá rókò ẹ fẹ́ kọ̀yìn sókò ẹ lè kọ̀yìn sókò kẹ́ ẹ fàyà dí Ṣèyí Mákindé pé ẹ má lẹ̀kùn mọ́ mi ní túmọ̀ rẹ̀ nìyẹn o. ẹ ṣe dáàdi wa tí wọ́n béèrè ọ̀rọ̀ yìí. àwọn èsì ń pè mí o fẹ́ gbé kọ́ àwọn èèyàn o ẹ dá ní sókí ni o. ní ṣókí ipa tí mo kó pẹ̀lú APM náà ni pé mo lóyà síbi tí leader mi wà ibi tí ọlọ́lá jùlọ ẹnjìnìà Ṣèyí Mákindé ibi tí St. Thomas Asumọ̀nà ibi tí commissioner Àsàmú mo lóyà pẹ̀lú àwọn èèyàn mi àwọn leader mi so mo lóyà 100% mo sì lóyà pẹ̀lú Adékànbí torí pé mo rí pé ẹni tí wọ́n mú wáyé ẹni tó wà competent ni so ó dẹ̀ kájú òsùn. ìdáàlú sókè nù ẹ ti gbọ́ bàbá mi hello sir o hello ẹ káàárọ̀.
Yẹ̀sà ìyá mi ló ń sọ̀rọ̀ láti kúra bù. láti Omi